Ẹ ǹlẹ́ o, ẹ̀yin èèyàn mi, bó ní ṣàlàáfíà mo bá yín. Ẹ kú iṣẹ́ ni o, ṣiṣẹ́ ń lọ déédéé. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ mọ̀ pé mo máa ń sọ lórí ètò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá ń yan àlè, tóbìnrin bá ń yan àlè, bí ò bá parẹ́ yóò pọkọ, àbí bí ò bá parẹ́ yóò pa ìyàwó. Nítorí pé òun ò mọ èrò ọkọ tó fẹ́ sílé tó lọ yan àlè ń ta, bóyá tọkọ bá gbọ́ àbí tíyàwó bá gbọ́, wọn ò mọ èrò àwọn yẹn. Ẹni tó dẹ̀ ń bá yàn àlè náà, bóyá òun náà tún níyàwó abóhùn lọ́kọ, èrò àwọn tìyún náà kò tún dà. Lẹ́nu kan, kéèsì yìí ó ń gbé wa lọ sí Illinois. Ọ̀rọ̀ yìí 2003 ló ṣẹlẹ̀. Ó lọ́mọbìnrin kan, Zoraida Bartolome lórúkọ ẹ̀. Ó yẹ kó wá bíṣẹ́, àwọn ará bíṣẹ́ wọ́n retí ẹ̀, ó yẹ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ níbi aago 6 láàárọ̀. Wọn ò rí kó wá bíṣẹ́. Wọ́n pè kò dáhùn. Wọ́n pelé, kò sẹ́ ń gbá aago. Wọ́n pe ọkọ ẹ̀, kò sẹ́ ń gbá aago. Òun àtọkọ ẹ̀, wọ́n dẹ̀ lọ́mọ méjì, ọkùnrin làwọn ọmọ méjèèjì. Àwòrán wọn ni. Ńgbò yá, ṣe mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń pe èèyàn rẹ tó rí àbá ibi iṣẹ́, wọ́n á pe àwọn ọlọ́pàá pé kó lọ ṣe nǹkan tó ń pè ní welfare check. Wípé ẹ lọ wò pé ṣàlàáfíà náà wà, ṣé kì í ṣe pé bóyá nǹkan kan ti ṣe wọ́n. Lọ́ bá pa àwọn ọlọ́pàá. Nígbà táwọn ọlọ́pàá délé yẹn, àdúgbò dáadáa náà ń gbé ibẹ̀ yẹn, kò sáriwo. Nígbà àwọn ọlọ́pàá débẹ̀, wọ́n kànlẹ̀kùn títí wọn rẹ́ nìkan kan kó dá wọn lóhùn. Ńgbò yá, wọ́n rìn àyíká ilé yẹn wojú fèrèsé, bóyá lè rẹ́ èèyàn kan, wọ́n lè kó fìrí tó ń ṣẹlẹ̀. Lọ́ bá ṣàjàlẹ̀kùn wọlé. Nígbà tó máa wọlé, tèmi ti yín tòótọ́, òkú Zoraida, ọkọ ẹ̀ Alberto àtàwọn ọmọ wọn méjì àti àwọn ajá wọn mẹ́tẹ̀ẹ̀ta, òkú gbogbo wọn náà bá nú ilé yẹn. Zoraida jẹ́ ọmọ ọdún 22. Ọkọ ẹ̀ jẹ́ ọmọ ọdún 38. Wọ́n ní ọmọ ọdún 9 kan, wọ́n sì ní ọmọ ọdún 7 kan àti ajá 3. Àwọn ará àdúgbò wa ń wò. Àwọn ọlọ́pàá yẹn gbogbo ìwádìí wọn pé eléyìí è ṣe pé bóyá ó lè, kì í ṣe pé bóyá ó lè wọlé, ó ṣe wọ́n lè ṣe. Eléyìí wọ́n dìdì. Ẹni tó ṣiṣẹ́ láabi yìí àbáwọn tó ṣiṣẹ́ ibi yìí, wọ́n dìdì ṣe ni. Wọ́n dìdì wàá pa àwọn ìdílé yìí ni. Kí ni ó ṣẹlẹ̀? Ṣẹlẹ̀ mọ́ pé àwọn ọlọ́pàá wọ́n á bẹ̀rẹ̀ sí ní tú. Ká ní ọkọ ló kú tíyàwó ò kú, ìyàwó wọn mọ fàlàpá. Bó bá jẹ́ ìyàwó ló kú tọkọ ò kú, ọkọ ni wọ́n kọ́kọ́ yẹ̀ wò. Ní ìsìn tó sì wá jẹ́ pé àwọn méjèèjì tó dẹ̀ jẹ́ pé àtọ̀ àwọn ọmọ wọn, wọ́n mọ̀ pé ẹni tó ṣiṣẹ́ láabi yìí, ẹni tó kanró wọn sínú ni. Wọ́n wá bẹ̀rẹ̀ sí tú ayé àwọn méjèèjì wò. Àwọn ọlọ́pàá ṣe ìwádìí yẹn. Ó fẹ́ẹ̀ tó ọdún kan, ó tó bí oṣù bíi 10 ni wọ́n fi ń ṣe ìwádìí pé kí ló ṣẹlẹ̀ gangan, ta ló ṣiṣẹ́ láabi yìí. Ìwádìí ṣàfihàn pé Zoraida, níbi tó ti ń ṣiṣẹ́ ní engineering company, òun àti ọmọkùnrin kan ń bẹ̀, Nathaniel Hill Jr. Òun àti Zoraida wọ́n ń dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀, wọ́n jọ ń fẹ́ra wọn. Ọmọ ọdún 21 ni Nathaniel. Ṣẹ̀dẹ̀ mọ́ pé ńgbà tó ti rúrú nǹkan bẹ́ẹ̀ yẹn, wọ́n bá bẹ̀rẹ̀ sí túdi Nathaniel. Ìgbà tó bẹ̀rẹ̀ sí túdi Nathaniel, náà rí i pé Nathaniel ó lẹ́nu tóun náà ń fẹ́, tó dẹ̀ ti jẹ́ pé wọ́n ti ń fẹ́ra wọn tipẹ́, bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì ṣèyàwó. Ìyá yẹn jù lọ gan. Ìyá yẹn bí ọmọ ọdún 50 ni. Ó gba bí 20 ọdún lọ́wọ́ Nathaniel. Orúkọ ẹ̀ ń jẹ́ Emalinda Palomo. Obìnrin yẹn jẹ́ ni tó jẹ́ pé ó mọ̀ ń pa technology gan. Kéèyàn lo kọ̀ǹpútà, kéèyàn lo àwọn irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, ó mọ̀ ń pa ẹ̀ gan. Ó mọ̀wé gan, ó ní làákàyè. Ṣùgbọ́n ó fẹ́ràn kó jẹ́ pé òun ni ó ń darí ìrìn àjò wọn àti Nathaniel. Bóyá tó rójú Nathaniel lọ, ó wà very controlling. Kò jẹ́ orí mú mi. Ó kó Nathaniel lẹ́yìn papamọ́ra. Palomo, ó ti mọ̀ pé Nathaniel àti Zoraida ń fẹ́ra wọn. Kàkà kó béèrè, kàkà kó kọjú ìjà sí Nathaniel àbí kó kọjú ìjà sí Zoraida pé ó wà nílé ọkọ, ó sì tún yàlè. Àbí kó tiẹ̀ bá Nathaniel sọ pé èmi àti ẹ ti jọ ń fẹ́ra wa tipẹ́, ó tún ń tasẹ̀ gẹ̀rẹ́ síta. Obìnrin yóò sọ̀rọ̀, ó ka sára. Kí ló ṣe? Ó wá lọ dá, mi mọ̀ bí mo ṣe lè ṣàlàyé ẹ̀. Ó wá lọ bẹ̀rẹ̀ sí ní send message sí Nathaniel bíi pé ó wà nínú àwọn mafia. Ẹ mọ̀ àwọn tó ń pè mafia cartel. Ó lọ dá
kì í ṣe èèyàn gidi o. Ó hun fún bí ọdún méjì bí ẹni pé òun lọ̀gá cartel. Ó wá bẹ̀rẹ̀ sí kí ọ̀rọ̀ bọ Nathaniel inú. Ó bẹ̀rẹ̀ sí darí ẹ̀ bí ìgbà téèyàn bá ń tìyàn ríbo. Kì í ṣe pé bóyá ó jẹ́ máfíà nìkan. Ẹbí pé òun ni lẹ́rùkù cartel yẹn tó jẹ́ pé àwọn náà máa ń lọ yànkè àwọn tó bá ṣẹ̀ wọ́n àbí ṣẹ̀ mọ́ kó àwọn cartel wọn oògùn olóró nǹkan kan báwọn wọ́n mọ̀ fáwọn èèyàn ṣaṣẹ́wó oríṣiríṣi nǹkan náà máa ń ṣe. Ó wá ṣe bí ẹni pé òun lẹ́rùkù cartel pé orúkọ òun jẹ́ Turtle. Ó hun irọ́ yẹn tó jẹ́ pé ẹni yẹn ló máa ń dẹ́rù bá àwọn èèyàn, ẹni yẹn ló máa pàṣẹ. Ó wá bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ bọ Nathaniel lọ́pọlọ. Obìnrin yìí ni o, Palomo ló ń ṣe gbogbo kíní yìí o látòrí ayélujára fún ọdún méjì. A wá máa sọ fún Nathaniel pé Zoraida tó ìyẹn ò kúkú mọ̀ pé Palomo ni. Ipe Zoraida ó ń ṣiṣẹ́ fáwọn cartel. Ipe Zoraida ó ń bá àwọn èèyàn burúkú rìn, àwọn ọ̀daràn. Pé nítorí pé ó dẹ̀ ń bá àwọn ọ̀daràn rìn, gbogbo àwọn tó so mọ́ Zoraida ẹ̀mí wọn ò dé. Ipe pàápàá jùlọ ẹni tí Zoraida ń fẹ́, àwọn cartel yẹn mọ̀ pé Zoraida ó lẹ́ni tó ń fẹ́ yàtọ̀ sọ́kọ ẹ̀. Ipe ọkùnrin yẹn dẹ̀ rèé. Ipasẹ̀ bọ́ bá ṣe ọkùnrin yẹn léṣe àbí tó bá pàdánù ló máa fi ṣe aburú fún Zoraida. Ẹ rí pé Nathaniel gan ò ní làákàyè. Ipe nítorí náà àwọn cartel yẹn wọ́n ti dójú sọ Nathaniel. Ipe ẹni bá sì yára ológun ń gbè. Ipe láti lè rí pé àwọn cartel àwọn tí Zoraida tó ti lọ bá dòwò pọ̀ wọn ò ní ṣe àwọn léṣe kí Nathaniel kó yanjú Zoraida. Ṣóyè yín nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í ṣèwádìí wọ́n wá rí pé gbogbo ìgbà tí Palomo tó bẹ̀rẹ̀ sí ní kọwọ́ bọ ọpọlọ Nathaniel tó bẹ̀rẹ̀ sí ní ti ríboríbo fún bí ọdún méjì wọ́n lọ ń ṣọ́ Zoraida, wọ́n á lọ wájú ilé ẹ̀, wọ́n á lọ máa ṣọ́, wọ́n á máa kọ́lẹ̀, wọ́n mú àwọn kinní rédíò táwọn ọlọ́pàá máa fi sọ̀rọ̀ wọ́n rà, wọ́n á máa fi bára wọn sọ̀rọ̀. Wọ́n lọ wò pé ó dáa ìjọ tá a bá lọ ṣiṣẹ́ bí yẹn, ìjọ tó bá lọ pa Zoraida, ọ̀nà wo ló máa gbà sáàkù táwọn èèyàn ò ní rí ẹ. Wọ́n rí pé ilé tó wà lẹ́yìn ilé Zoraida kò sẹ́ni tó ń gbé bẹ̀. Wípé wọ́n lọ wo gbogbo ọ̀nà tó máa gbà sá lọ. Wọ́n lọ wo gbogbo àdúgbò yẹn, gbogbo wọn ṣe máa rìn. Nígbà tí Nathaniel tó ṣiṣẹ́ bí yẹn tán, ìbọn yẹn ṣe mọ̀ kò lè máa kóbọn kiri. Ẹnìkan pàdé ẹ̀, ẹni tó pàdé ẹ̀ yẹn ó kóbọn yẹn fẹ́ni yẹn, ìyẹn bá wọn kóbọn yẹn sá lọ. Ìyẹn tètè jẹ́wọ́. Ìyẹn ò mọ tí wọ́n fìbọn ṣe. Àwọn ọlọ́pàá ò dẹ̀ ṣe nǹkan kan fún un torí pé kò bá wọn dẹ́ ẹ̀ṣẹ̀, ó kàn bá wọn gbàbọn, kò mọ àárín yẹn, kò mọ ohun tó ṣẹlẹ̀. Olúwa jẹ́ káwọn ọlọ́pàá wò pé eléyìí ṣe pé ó ṣèṣì, eléyìí ṣe pé nǹkan téèyàn kàn jálù. Wọ́n farabalẹ̀ tó létòlétò ni. Wọ́n farabalẹ̀ yanjú wọn ní. Gbogbo ẹ̀dẹ̀ rí lórí irọ́ ló dá lé. Nathaniel kò mọ̀ pé wọ́n kọwọ́ bọ̀ òun lọ́pọlọ ni. Palomo ó ti Nathaniel títí ó dẹ̀ ti pa. Nathaniel ó dẹ̀ ti jẹ́yàn tó mọ̀ ń pa àbọn torí pé ó fìgbà kan nílé iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń ṣe security tó máa ń lo ìbọn gan fún àwọn èèyàn tó máa ń ṣọ́ àwọn èèyàn. Ó mọ̀ ń pa ẹ̀ gan. Tèmi ti yín tòótọ́ bí Nathaniel ṣe wọlé wọn nìyẹn o. Ẹ̀mọ̀ kọ́ ti ṣọ́ wọn, wọ́n ti mọ̀rìn àjò wọn. Bó ṣe yanjú odidi ìdílé nìyẹn tajá. Ẹ pàdé mi ní apá kejì pé ńgbò wá pa wọ́n tán kí ló wá ṣẹlẹ̀. Báwo ni àwọn ọlọ́pàá ṣe mọ̀ wípé Nathaniel ni? Kí ló ṣẹlẹ̀ sí Nathaniel? Kí ló ṣẹlẹ̀ sí Palomo? Ẹ pàdé mi lápá kejì.